orúkọ mi ní Ìṣẹ́ Kẹ́hìndé publisher City People. Mo fẹ́ kẹ́ máa wo Bisi Ológe show, ètò tó dáa ni, ètò tẹ́ máa gbádùn ni. A fún Abdulgafar ní free education láti ibi tó bá dé títí tí ó fi wọ yunifásitì. Tí ó jẹ́ pé tó bá tún wá jáde, á tún lè sọ pé by all means kò tún kàwé yẹn dànù wá wáṣẹ́ fún un. Now, ìgbà tí èmi ń gbé yẹn bọ̀, ìyẹn lẹ́yìn náà ń gbé bọ̀. Number 2 nìyẹn. Number 3 tí mo tún gbé bọ̀ ni pé Abdulgafar yẹn a fẹ́ gbé lọ ká lọ tọ́jú ẹ̀ pẹ̀lú nǹkan tó ń ṣe yẹn. Torí pé tí a bá náwó lé lórí pé kó lọ skul kó ṣe, tá a bá mú dé agbélọ́sẹ̀ kò sí oṣù gúnbẹ̀, agbélọ́sẹ̀ kò ní oṣù gúnbẹ̀, agbélọ́sẹ̀ Nàìjíríà oṣù gúnbẹ̀. So bàbá ti tọ́jú ẹ̀ medically, ká tún máa tọ́jú ẹ̀ spiritually. Kó má jẹ́ pé àwọn tó ti rí ògùn ọmọ yẹn ó ní wọ́n fọwọ́ bá kókò yẹn má bàa wúlò fún. So àwọn nǹkan tí a bá wá nìyẹn lénìí. Ṣé wàá rí ibi tá a wà yìí? They are banned by the civil service rules tó gbà wọ́n ṣiṣẹ́. Ilé-iṣẹ́ ìjọba ló gbà wọ́n ṣiṣẹ́. Ìjọba tó gbà wọ́n ṣiṣẹ́ yẹn náà lè sọ pé òun á ṣe kinní yẹn. Ìjọba tó gbà wọ́n ṣiṣẹ́ náà lè sọ pé òun á tọ́jú ẹ̀, pé òun fún ní scholarship òun ṣe. But ìjọba èyí tó pẹ́ jù ní ó lọ́dún mẹ́jọ. Ṣé ti gẹ̀tẹ̀? Tíjọba bá lọ́dún mẹ́jọ, níbo la fẹ́ wá tí wọ́n fẹ́ ṣe yẹn sí tí ò bá wọnú òfin pé wọ́n gbé òfin pé ọmọ ìlú ẹ mọ̀ sán lọ. Bọ́sẹ̀ tí ń wóṣù tí wọ́n gbá léṣo lórí tẹ́ ẹ sanwó skul ẹ̀ kò sẹ́ni tó lè trace bọ́sẹ̀ mọ́lẹ̀ ni àmọ́ ibi tó lọ torí pé ìjọba ni. Now èyí tí ó wu àwa ni pé tíjọba bá tilẹ̀ fẹ́ ṣe kankan lórí ẹ̀ now wọ́n lọ́mọ ẹ ti pass NECO báyìí. Dáàmì bó ṣe pass NECO yẹn ó ti kúrò lọ́wọ́ ìjọba, ó ti kúrò ní student wọn tó bá ti kúrò school yìí. So ìjọba gun ò ní right láti pàṣẹ lórí ayé ẹ̀ mọ́. Tó bá kúrò school yìí tó ń lọ tẹ̀kọ́ ńkọ́, tó bá kúrò school yìí tó ń lọ fi síbi iṣẹ́ ẹ̀fọ́ gánkọ́, ṣé oníwàrápá kúkú ni ṣé ìjọba máa ní kó má ṣe ni ṣẹ́ẹ̀tìkẹ̀tẹ̀ tó òun ọ̀dẹ̀ lè máa sọ káàkiri. So àwa aṣetán láì ṣiṣẹ́ pẹ̀lú ìjọba, tíjọba bá ṣetán láì ṣiṣẹ́ pẹ̀lú wa, ṣùgbọ́n ìjọba bá ní àwọn òṣìṣẹ́ ṣiṣẹ́ pẹ̀lú wa, a lè fi ilẹ̀ pẹ̀lú ìjọba, kò dín táwa náà fẹ́ ṣe lọ́wọ́. Tó bá wà ní skul ó wà lábẹ́ ìjọba, tó bá ti délé ó ti kúrò lábẹ́ ìjọba, ó ti wà lábẹ́ òbí rẹ̀. Ṣé you understand? Tó bá dẹ̀ ló wọ̀ wá skul mọ́, ìjọba ò ní lọ gbé ńlé. Etiquette mo sọ. So ìtẹ́mi sọ ni pé àwa tí a fẹ́ ràn lọ́wọ́ yìí àtẹlómìn tó ń wò wá tó náà fẹ́ ràn lọ́wọ́, kò sí tó burú nínú ká ṣe papọ̀ ká dẹ̀ monitor ara wa like you have rightly said. So ẹ̀yin ẹ monitor tèmi, kémi náà monitor yín, kí gbogbo ayé wa jọ monitor wa. Ẹ̀yin ò need monitoring. Sá. Ẹ̀yin ò need monitoring. So inú mi dùn gan láti rí yín, inú mi dẹ̀ dùn gan pé Ọlọ́run ní kíṣẹ́ ìkó gba ṣíṣe torí pé Ọlọ́run ti gbàdúrà mọ́ yìí. We now move on láti rí àwọn teacher tí wọ́n láwọn tí wọ́n take care. So I was part of the people that interviewed him actually. I was the first person that interviewed him actually. So I got donations online. People donated money and everything. So at first, to keep contact with him, I'm giving him a small phone first. Okay. So take. Is he here? He's here now. Okay. So then after. What do you mean? So, mommy. Kí lorúkọ mi? Ṣùgbọ́n mọ̀ mí dáadáa. Àwọn gbọ́dọ̀ ti mọ̀ mí. Ní àwọn ìkiri tí mo máa ń kiri. Tẹ́ fi mọ̀ mí ní calculation, ẹ máa ń pè mí. Kábíyèsí. Pẹ̀lẹ́. Àmọ́ bó yóò gan ni àbó nǹkan. Amúfò jáde wọn bá tẹ calculation. Ẹdún ẹjá àyẹ̀wò. Fóònù rẹ̀ ni ẹ tún mú. Ọ̀ya. 50 times 50. 2,500. Ọgbà. Ẹ tún béèrè náà. 70 times 3. 210.
ọgbà 90 times 6. 540. 50 times 300. kò lè gbà yín. 15 times 300. That is 15 times 300. That is 4,500. tani wọn náà. wọ́n tún gbà. $970 times 100. That is 97,000. ọgbà. ọlọ́run ní kì í ṣe èèyàn. ọmọ ká báwo ló ṣe máa ń mú. 970 times 55. Ọ̀tán 970 times 55. 970 times 55. I'm coming. 970 times 55. $14,000. 970 times 55. tún ṣe 970 times 55. 970 times 55. I'm coming. 970 times I'm coming. I'm coming. What else? That one is too much. He said that one is too much. Yes. Thank you very much. See. I am happy you don't get it. I'm happy you don't get it. I am happy you don't get it. Woman kan wá sí orí social media. Blogger ni woman yẹn. Àìgbà tí ọmọ yìí ọgbà, excuse me ma, ó dojú tì yín o. Ọmọ yìí shut yín up. Torí ẹ sọ wípé àǹjànú ní bẹ lórí ọmọ yìí. Àǹjànú will not say that one is too much. Ìtí mo rí pẹ̀lú ọmọ yìí ni pé Ọlọ́run fún ní retentive memory. Ó máa ń fi ojú kọ kinní yẹn sílẹ̀. Yóò wá máa ṣe bá ṣe máa ń calculate ẹ̀ nínú ìwé. Answer tó bá wá rí sàrẹ̀ ẹ ló máa ń pè jáde. So fún un láti ìtàwọn òfin lè ṣe ni pé bó ṣe kọ sílẹ̀ yẹn àwa máa ń lose ẹ̀. A máa mix ẹ̀ by the time tá a bá ń ṣe lórí àá fi máa ń kọ sílẹ̀. But Ọlọ́run fún òun láǹfààní kó má lose ẹ̀ kó má mix ẹ̀ bó ṣe ń fojú kọ sílẹ̀ yẹn ló ṣe get ẹ̀. Ẹ wá sọ pé ọmọ yìí lòun wà àánú lọ. Wọ́n wá sọ òun di calculator. Ẹ wá àìsàn tí ń ṣe ẹ wá rò pọ̀ mọ́ ẹ̀bùn tọ́lọ́run fún un. Ẹ má discourage àwọn tó fẹ́ ràn lọ́wọ́. Báwa ṣe wá bí lónìí èmi as a person èyí ní gba $1 nítorí ẹ̀. Gbogbo orin tọ́lọ́ ń dẹ̀ rán mi kí n ṣe fún un màá ṣe lápò ara mi. Àwọn tó wà yìí táàjọ pàdé ń bì yìí ẹ dárúkọ wọn. Ayé náà ló kọ́ mi, I'm here on behalf of buypower.com.ng. buypower.com.ng àwọn náà ò gbé nǹkan kan táwọn ọ̀fà káàntì tapẹ̀ ẹ̀ fún lówó nínú business wọn náà ti fẹ́ bless ọmọ yìí. Kí lórúkọ yín sà? Akin Abọ́ládé ni ẹ tó kọ́kọ́ gbé jáde. Èèyàn mi dáadáa ni. Òun ló kọ́kọ́ rìpọ́ọ̀dù ẹ̀. Òun ló kọ́kọ́ gbé jáde. Akin Abọ́ládé lórúkọ ẹ̀. So òun náà ò fi pawó. Kò ní kẹ́ ẹ mọ́ dáwó jọ fóun. Èyí tẹ́ ẹ donate fún olóko wáyé èló lérè 100,000. Ó dẹ̀ ra fóònù kan fún un. 100,000 àti fóònù kan yẹn máa lò. Ó nìyí present ẹ̀ fún. Abdulgafar, bàbá rẹ̀ ń kọ́ ìgbà wo?
ọmọ ọdún mẹ́rin ló wà nígbà tí bàbá rẹ̀ kú. ọmọ ọdún méjì ló wà nígbà tí bàbá rẹ̀ kú. ìyá rẹ̀ ńkọ́ ọmọ ọdún mẹ́rin ló wà nígbà tí ìyá rẹ̀ kú. ìyá rẹ̀ ló kọ́kọ́ kú kí bàbá rẹ̀ tó kú. ẹni tó ń gbọ́dọ̀ rẹ̀ báwo ló ṣe jẹ́ sí? bàbá tó bí ìyá ìyá yín ìyàwó kejì wọn. bàbá tó bí ìyá ìyá rẹ ìyàwó kejì wọn. bàbá tó bí ìyá step grandma. sọ pé ìyá yẹn tó jẹ́ ìyá yẹn gan ìyá yẹn gan òhó òun ẹlẹ́rìndìn. Mama méjì ìyàwó méjì bàbá ẹ̀ fẹ́. àbúrò mọ̀ mẹ́rin jẹ́. Màmá tó bí màmá ẹ̀ ni làbúrò dáàdì tí wọ́n. Ní àfijì ọ̀dọ̀ tí wọ́n. Bí àìkú ló tọ́jú bàbá ẹ̀ nígbà táwọn bàbá ẹ̀ tí wọ́n lọ ìyàwó méjì bàbá ẹ̀. tọ́jú bàbá ẹ̀. Bó ṣe kéré tó ọmọ ìlú tọ́jú bàbá rẹ̀. bóòlù tọ́jú bàbá rẹ̀. ìgbà tí nǹkan mú wọn lẹ́sẹ̀ ní àwọn ọmọ wọn ìyàwó tó kọ́kọ́ fẹ́ ti pọ̀ mọ́lẹ̀ pọ̀ lẹ́sẹ̀ pọ̀ lẹ́sẹ̀. àwọn ọmọ wọn wá àwọn ọmọ tó jẹ́ bí ẹ̀gbọ́n rẹ̀ tó jẹ́ bí ọmọ ìyàwó àkọ́kọ́ kí ló wá ṣe. wọn ò wá yọjú sí wọn mọ́. ìwọ ló wá ń tọ́jú wọn tí tán fi kú. ìwọ ló tọ́jú wọn tán fi kú. ẹ jọ irú ọmọ wo lọmọ yìí. aláàánú ọmọ náà. lọ́tọ́ máa ń gbìyànjú àwọn kan mẹ́ta wà nípa sítórí ẹ̀kọ́ ìgbélé ló ṣàlàyé gbogbo ẹ̀kọ́ bá dé láti rẹ̀. So lẹ́ẹ̀kan ó ní ìtẹ̀síwọ̀n rẹ̀ àti ìdásí mẹ́mú rẹ̀. àtàtà náà tó ń sọ wípé because n tó sábà máa sọ wípé wọ́n gba ogún lọ́wọ́ wọ́n jẹ́ tó máa ń claim property ẹ̀. So wọ́n máa ń claim property ẹ̀ gan. So by the time tó bá lọ ní property abẹ́ ó bá lọ sí family house ẹ̀ ilé ìṣòwò wọn á tún lè ọmọ mẹ̀kẹ́lẹ́ yóò tún lé sí. sickness yẹn máa padà àìsàn yẹn máa tún padà. yóò padà. So kí wọ́n bá dẹ̀ tí wọ́n bá ní wọ́n máa kiri ọjà wọ́n ní ìrọ̀lẹ́ àti tí wọ́n tẹ̀lé ń tọ́jú àwọn. So wọ́n máa ń jáde wọ́n máa lọ wọ́n máa bọ̀ rẹ̀. Bọ̀ tí nǹkan bá bẹ̀rẹ̀ sí sẹ́ńsì ọkàn lè máa lọ tó ní wọ́n náà nínú. Ìdámẹ́wàá tó bá ṣubú tó gba rẹ̀ bá mẹ́jọ ká bá pọ̀ tán ká fi gbèrú ní ìwà òkè lọ́pàá ló ṣe kò ní máa pè tó bá ṣe òun mọ́ lóríṣiríṣi bẹ́ẹ̀ ó ṣe máa ń ṣe ní ìlú ní tó máa ń ṣe yẹ ẹni system tó máa ń gbà wá òjò sójú kan láì tó máa ń ṣe gan. ṣó ṣe é láti kékeré ìgbà ló bẹ̀rẹ̀. ẹ̀ka àṣẹṣà ẹni tí abẹ́ bá sọ̀rọ̀ ẹni tó yẹ kí gbogbo èèyàn máa náwó àdúrà sí ni tí wọ́n máa ṣàdúrà fún torí pé wọ́n pọ̀ ẹ̀yin náà gbà bẹ́ẹ̀. pọ̀ nígbà tí wọ́n pọ̀ ní sùkúl tó kọ́ mi lọ so ọ̀rẹ́ ti tèmi ni àwọn wọ́n ṣiṣẹ́ ń dìbà yìí wọ́n ní wọ́n bá sọ̀rọ̀ wọ́n lè tẹ̀ka láti gbà títí lórí fẹ́ni tí bá ṣe gan ká tó gbọ́ wọn àti ìgbìyànjú agbára wọn láti ìgbìyànjú láti kò sí fẹ́ wọ́n wọ́n dàgbà pẹ̀lú sòwò ẹ̀ wọ́n láti gbà tọ́rọ̀ ẹ̀dẹ̀ ti ṣẹlẹ̀ lápẹjọ ń káàkiri fún so inú wa dùn pẹ̀lú wọn pẹ̀lú gan Mr. Afọlábí gbàtà ti dé bí àwọn tíṣà ẹgbẹ́ yìí ṣàgbé Afọlábí ni o Afọlábí ni o Afọlábí ni o kí ló dé tẹ́ ẹ sọmọ yìí dọmọ pẹ̀lú kọ̀ǹdíṣàn yìí kọ̀ǹdíṣàn rẹ̀ yìí àwọn èèyàn máa ń sá fún wọn ni wọn ò ní fẹ́ súnmọ́ wọn ẹ̀yìn sọ́dọ̀ ọmọ kí ló dé. mẹ́ta ìdílé ayé ọmọ ọ̀fẹ́ ni nígbà bẹ́ẹ̀ sọ pé ẹnikẹ́ni ò lè ró nǹkan wà ní oṣù tó bá tuntun láti ọ̀rọ̀ ńlá ohun tí Ọlọ́run bá ti fi sáré yàn láti ní ọdún ìfẹ́ ọmọ rẹ̀ kejì ìlú ọ̀dùn wà mẹ́ nígbà tí ọmọ ìdé GSS ló lọ bí aláǹfààní láti máa lo skul nígbà yẹn méjèèjì kan lẹ́nu àti àwọn ọmọ ẹgbẹ́ yàrá kan lọ́wọ́ àwọn tó tún ṣe lọ́wọ́ gbà yẹn tó nígbà tó dé ó lè ra báírò ó lè ra mẹ́fà ó lè ra lúrà méjì ó kàn máa ń gbogbo owó tó yẹ kó fi jẹun á máa fi ra materials skul so ibẹ̀ yẹn làwọn ti máa ń pè ní prof so prof ní láti ọmọ lára láti JSS 2
so ìgbà tí ó promote sí GSS3 ó fẹ́ nira díẹ̀ fún láti máa wá bọ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run àti àǹtí ẹ̀ Mrs. Nurudeen àti ọkọ wọn tí máa ń pè ní àsìkò àwọn èmi máa ń pè tó bá ti ṣubú nígbà mi a máa gbé dìde ó ti ṣubú ní títí àsìkò wà níbi ó ti ṣubú ní títì tó wà níbẹ̀ yẹn rí tí ọ̀kadà fẹ́ gbà ìbọn tó ṣubú dáàlẹ́ lẹ́ẹ̀mí gẹ́gẹ́ lọ lẹ́nu ẹ̀ àwọn ìwà sáré pè wá lóṣù pé ó ti ṣubú níbẹ̀ yẹn so a ní láti gbé láti fọ̀ lára nù sí gbogbo ẹ̀ mà wá pé àwọn wípé àsìkò ọmọ ẹ̀ tó ti ṣubú o ẹ wá lọ tọ́jú ẹ o ṣé yóò máa wá ṣúgbà ẹjọ́ máa wá adẹ̀dùgbẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ọ̀rọ̀ rẹ̀ di ẹ̀rí lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ dẹ̀ di òwò. ó sì ní bàjẹ́ tí obìnrin yẹn ń sọ ní orí fóònù tèmi ń wò ẹ̀yin náà ti wò ẹ̀yin ló kàn ń bí mi ni nítorí pé mo ti pa díẹ̀ tó jẹ́ pé ó ti ń tọrọ mí nǹkan tí mo ní gáfà ó ń tọrọ nǹkan mẹ́ẹ̀ tó sá kò fẹ́ kéèyàn rí òun pé òun ń tọrọ bọ̀tì mi ti mọ̀ wípé ó ń tọrọ owó ni so a sá lọ àṣàkúrò mẹ́ bọ́tí gba tí obìnrin yẹn tó wá ń sọ yí pé ó wá gbára lọ à ń sọ mínísítà fún èmi àti sàlámù pé níbo lọmọ eléyìí ti rówó tí ń wá agbára lọ ọmọ tẹ bá láì pé nígbà tí ẹbí lóore bí àárín kan ọpọlọ yóò kò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ ó dáwọn ní too much torí wípé nǹkan tí ń mú yẹn à ń pè gangan ní booting ní kọ̀ǹpútà tí ẹ̀ bá ti ń ṣubú ọpọlọ rẹ̀ á ṣẹ̀ṣẹ̀ máa padà sẹ́yìn láti máa tún nǹkan mú ni so ìyẹn ti ní affect academic performance yẹ so èyí ni à ń gba àwọn èèyàn ní ìyànjú a dẹ̀ ń bẹ̀ wọ́n bí Alhaji wa Oriyomi bí wọ́n ṣe débi lẹ́yìn I'm meeting you for the first time sir. àwọn àkọ́kọ́ ní èmi Hamzat ti mọ̀ sọ̀rọ̀. I know that this is a glorious place. I'm sure we're meeting another glorious place. And thanks for meeting you here. So inú mi dùn láti gba yín rí àti rí gbogbo àwọn nǹkan rere tí ẹ ti ṣe dáadáa. Èmi dẹ̀ mọ̀ wípé lẹ́yìn tẹ́ wà lókùn ní ìfọ̀sánlóṣù fún Gàbárì. Ẹgbẹ́ tí wọ́n fún ní nǹkan ní èmi àti kọ́kọ́ fẹ́ já ọjà lórí ọ̀rọ̀ ọmọ ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé gbogbo nǹkan tó ń jẹlẹ̀ yẹn aago 12 òru lèmi tó sùn ní last week gbogbo ibi tá a sọ pé wọ́n ti sọ jákujàku lèmi náà mú fóònù mo bẹ̀rẹ̀ sí kọ mẹ́sẹ́ẹ̀jì pé gẹ́gẹ́ àwọn èèyàn náà ò rí pé kò sí ìyẹn gbogbo agbára kankan lọ bì kankan bí ò ṣe orí ọ̀fẹ́ tí Ọlọ́run ti fi fún tí wọ́n fẹ́ kí nǹkan yẹn ó jáde Ọlọ́run wá lu ọ̀nà àrà láti gbé nǹkan yẹn jáde ní ara rẹ̀ so mo dúpẹ́ lọ púpọ̀ ní ọwọ́ tiwọn náà wọ́n ti yọ mí lẹ́nu tipẹ́tipẹ́ láti jọ ìpè àwọn tó fẹ́ rí àwọn tó fẹ́ rí and thank God is here today so I'm not believing in you ìgbà tí ẹ tún rí Alhaji Oriyomi tí ẹ tún bá wọn sọ̀rọ̀ so inú mi dùn that you are not part of the people that want to group us so thank you and God bless you so inú mi dùn dáadáa fún Abdulgafar lẹ́nu Ọlọ́run ọ̀hún tó ti gbé ọ jáde lẹ́nu yóò tún náà gbé ọ jáde tẹ̀síwájú owó tó wà lára rẹ kò ní kú láíláí orí ọ̀fẹ́ tọ́lọ́ ń fún ọ ayé ò ní rí pa èèyàn tí ayé Ọlọ́run sọ pé wà á jẹ́ ó ti ń jẹ́ o ó ti jáde báyìí o ò ní wọ̀ ó máa tàn ní ìran ọ̀run máa ń tàn dalẹ́ ni wà á tàn dalẹ́ ni Ọlọ́run wà títí ayé ni ìran rẹ yóò máa lọ síwájú kò ní lọ sẹ́yìn gbogbo èèyàn àtọkùnrin àtobìnrin ló ti pé papọ̀ sí ilé ìlú láti celebrate yẹ nígbà tá a dé bolúwadí ń jẹta wọn àjẹ kí mọ́tò wa kọjá ó kú máa ń kiri ewé ni máa ń kiri ewé máa ń kiri ẹrú sí i ó máa ń jà ṣùgbọ́n nígbà tí wọ́n sọ pé àsìkò rẹ̀ tó omi àlòjẹ́ kí gbogbo wa kó pé papọ̀ nílé ìlú òun láti rí ó ti jáde báyìí òun kò ní wọlé máa ó máa lọ síwájú ó wúlò fún ara rẹ ó dẹ̀ wúlò fún orílẹ̀-èdè tó kó kí gbogbo wa tí a wà ní lẹ́yìn láti máa celebrate Gàbárì particularly Alhaji Oriyomi Hamzat Agidigbo I'm proud of you God bless you sir. Léra ó ti di ojú tì sí lára òun fẹ́ fún sí kíláàsì náà ó lè lọ fún sí GSS náà ó lọ sùn bẹ́ẹ̀ ó
ó lè kàn lé bọ́ sí kíláàsì kan tó wù particularly ìgbà tí ó tiẹ̀ tún wá repeat ó yẹ ó repeat mẹ́rin so ìyẹn wá mú kí ó fà sẹ́yìn kò fẹ́ tó rí àwọn ẹgbẹ́ ẹ̀ níwájú kò fẹ́ tẹ̀lé wọn tó fẹ́ di drop out kó má wá sí school mọ́ ìyẹn la ṣe wá gba àwọn èèyàn ẹ̀ ní ìyẹn wípé ó náà ó try exam ó dẹ̀ ó try ẹ̀rù adẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ọ̀hún ó fi ṣe ó dẹ̀ ní kí kó fún àwa náà ní ìlú. Okay, as you know, I was SS1, right? No, I was CS in Ibadan. I was SS1, right? Lẹ́kọ̀ọ́ èwo ló ṣe? Lẹ́kọ̀ọ́ ètò lọ. Normal lẹ́kọ̀ọ́. As in ètò ìmọ̀ wọ yunifásitì. Ó sì ti páàsì ẹ̀. Ọgbọ́n wo lẹ dá sórí páàsì? Ẹ má bínú. Òun náà ni yóò jókòó. Ọlọ́run jẹ́ ìdáhùn. Ọlọ́run jẹ́ ìdáhùn. Mr. Folabi, you've been taking care of this boy. Tí opportunity bá wá for him to travel. gbọ́dọ̀gbà ọmọ èké làwọn ẹgbẹ́ ìbò ló ti fẹ́ gbé ọ̀dọ̀ ọ̀gbẹ́ adẹ̀tún dúpẹ́ lọ́wọ́ massa yìí náà pé èyí tí ọlọ́run ọba lọ́jọ́ ìní kó tún kún wa lọ́wọ́ lórí àánú báyìí because nígbà tí a rí pé ọ̀rọ̀ ọmọ ẹ̀ fẹ́ dàbí nǹkan best thing náà ni pé ká dọ́gbọ́n àtinúdá ọgbọ́n àtinúdá ló fún wa lọ́pọ̀tún a sì tún jọlọ ilẹ̀ àbùkù tọ̀ tábà sí nẹ́kò fún tó bá ti wà jẹ́ pé tọ̀ ògo ẹ̀ fẹ́ yọ náà ọ̀pọ̀ sí nígbà tó bá ti ní nẹ́kò lọ́wọ́ yóò máa fi boost ara rẹ̀ nígbà tó bá adúpẹ́ ní ọjọ́ òní but ẹni tí ọpẹ́ yẹ jù òun náà nìyá tí a ń pè ní girama ìyá eléwé because inú gbìyànjú tiẹ̀ náà ìní ọlọ́run tó jẹ́ pé ògo rẹ̀ ó yọ kí ọlọ́run bá lóde tó jẹ́ pé ògo rẹ̀ ó yọ kó má jẹ́ kó wọ́ ọwọ́ lásúrà ṣe iná àtọ̀. Ẹ lọ sáà ní báyìí lọ́wọ́ èèyàn ní báyìí. a lè bá wọn nílé báyìí orí àti lọ sí abúlé ní wọn sì di ọ̀la one day one rest. Wọ́n sá máa wà nílé lọ́la ní agbára ọlọ́run a máa dọ́dọ̀ ìyá eléwé lọ́la a fẹ́ báyìí eléwé náà sọ̀rọ̀ ṣé òun nìkan nìyá rẹ̀ bí fún bàbá rẹ̀ ni. àwọn tí wọ́n bí kódà pé márùn-ún ni wọ́n. èyí tó jẹ́ tìyá rẹ̀. tó jẹ́ tìyá márùn-ún ni wọ́n. ó kù méjì ti kú mẹ́ta tó wà lọ́dọ̀ wọn èyí tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tó jóbìnrin òun náà wà lára àbúrò rẹ̀ náà wà sùkúrò àbáfà ìyá eléwé yẹn náà ló tẹ̀kíà gbogbo wọn. ẹ̀yin yẹn wa ẹ jẹ́ kí a máa dá dúró ń bí nítorí pé a gbọ́dọ̀ gbé Abdulgafar rin àwọn ìrìn àjò kan tó ní ṣe pẹ̀lú àlàáfíà ara rẹ̀ tó fi jẹ́ pé bí wọ́n rọ àgbá bóoru ti wulẹ̀ ó mú tó kò ní ṣubú mọ́ tí ó fi ní àlàáfíà torí pé tí a bá ti wá ń tọ́jú ẹ̀yẹ gbogbo àyìn abiyamọ ayé ẹ̀yin náà máa fàdúrà ràn wá lọ́wọ́ gbogbo ọgbọ́n tá a bá dá wípé kí àlàáfíà kó dé bá Abdulgafar kí ọgbọ́n yẹn kó má dàgọ̀ kí àgọ́ wa kó di ọgbọ́n lórí ẹ̀ ẹ ṣé àdúpẹ́ o ó ti hàn báyìí pé Abdulgafar ò sáré ayé o àánú lórí gbà lọ́wọ́ Ọlọ́run o kí àánú náà kó sì máa tẹ̀síwájú ẹ ṣé gan ni ẹ ṣé àdúpẹ́ o Abdulgafar ti ní scholarship báyìí to university level. So congratulations. Àlàbọ̀ yóò ní jásán o bẹ́ẹ̀ lẹ àwọn òbí mi tá ṣaláìsí òun sì máa fèsì fẹ́yìn náà ẹ bá ṣe lọ lẹ́sìn náà bọ̀ ìdààmú ò ní jẹ́ tẹ̀yìn náà. Báwo nínú ẹ̀ ṣe rí lónìí?
inú mi ó dáadáa ni inú mi dùn. báwo ló ṣe ń fi báyìí. àmọ́ fi dáadáa ni. tí o lè sọ ìkan nínú àwọn ìrírí rẹ nígbà tó ń kiri kerosene àbí ewé tó yẹ pé tó bá rántí ó máa ń bà inú jẹ́ bóyá àwọn kan fi ẹ́ ṣe ẹ̀yẹ ni bóyá kankan ṣẹlẹ̀ ni o. bẹ́ẹ̀ni. kí ni sọ̀kan bẹ̀ fún wa. nǹkan táwọn èèyàn nǹkan tó máa ń ṣe náà ni pé kí wọ́n sọ nǹkan tí ò bá ṣe mí kó ṣe mí. kí nìkan tí wọ́n sọ kó ṣe. bí mo ti máa ń ṣubú yẹn gbà mí tí ò bá ṣu mí ṣe mí tẹ́ máa parọ́ kó ṣe mí. ó máa ń ṣubú gan lóòótọ́. kí wá sí gbogbo ìgbà. ló ṣe gbogbo ìgbà. bẹ́ẹ̀ni. ọlọ́run yóò wò ẹ́ sàn. àmín. ọlọ́run yóò wò ẹ́ sàn. gbogbo àpá àgbà tó ṣubú ni. pẹ̀lẹ́. Can I ask a question, sir? Gbogbo ìgbà tí àwọn èèyàn kì í bá ẹ ṣé ọ̀rẹ́ kan wà ní school ẹ kó máa ń ṣe pẹ̀lú ẹ kò fi ẹ́ lẹ́rìí ọ̀rẹ́ wo nìyẹn àwọn bíi mélòó ni wọ́n. tó ọmọ orúkọ wọn. ọmọ yẹn ti kú oṣù mo mọ̀ ọmọ yẹn láti JSS tó ti wọ school mi olọmọ yẹn ló máa ń dúró tì í ọmọ yẹn ló máa ń onímọ̀ àtàṣì wọn papọ̀ even there was a day tí mo ní ṣé wàá fẹ́ Bíntù tó ní tó ṣe báyìí obìnrin ni tó ní màá fẹ́ Bíntù prọ́bù ti fọ́ fún ẹ o ó ní inú òun dùn sí àjọ ń ṣàwàdà lọ́jọ́ yẹn àti ìjọ ṣàwàdà pẹ́ ló tún ṣubú ń jọ yẹn ó kàn pè mí ó ní master bragaba bọ́tọ̀ ọmọ yẹn ó ti kó skul wa ń bì Bíntù ò ní orúkọ ẹ̀ tí òun ló máa ń sábà sún mọ́ ní gbogbo ìgbà yẹn. bọ̀ ó ti kó skul báyìí. ó ti kó skul. ẹ ṣé gan ni sà ẹ ṣeun a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin aláṣẹ àti ìgbìmọ̀ olùdarí iléèwé yìí o ẹ ṣé gan ni o. ẹ ṣé o ẹ ní ṣiṣẹ́ ṣe ìjàmbá Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.